Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, according to the time tí mo bá dé báyìí. Èmi ọmọ yín olólùfẹ́ yín Lédíkè Ìfẹ́ Olúwaṣọ, the baby of Yorùbá nation. Yorùbá nation tiwantiwa. Ẹni tá bá sọ fún tó bá lájà ló ń gbọ́. Ṣé òwe yẹn mú kan tí mo fẹ́ sọ ṣá? Ajá tó máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Nígbà tẹ́ bá sọ pẹ́nu títí wá ń rùn. Àwọn tẹ́nu wo òòrùn wá dẹ̀ máa tẹ̀sí yín ní bọ́dì. Tẹ́ bá wá gbé àwọn ọmọlúàbí lọmọ Yorùbá. Ó yẹ ká fi owó ẹ̀sọ̀ ká fi mọ́rọ̀ tó wà lẹ̀. Àwọn tí ò ṣọmọ Yorùbá tí wọ́n sì mọ òtítọ́ àti òdodo wọ́n á dẹ̀ máa tẹ̀ sáwọn dádì yín ní bọ́dì. Tẹ́ bá gbọ́ it shock me. Ẹ wá wo itú tí àwọn ọmọ Igbo tí wọ́n fi bàbá Falana pa àti bàbá Wole Soyinka àti Pastor Bakare. Ẹnu mi nìkan kọ́ lẹ máa ti gbọ́. Èmi nìkan kọ́ ni mo máa wò ó. Gbogbo ẹ̀yin ìyá yìí bàbá ẹ jẹ́ ká máa sọ wípé Ọlọ́run ṣe. Nígbà táwa ń sọ wọ́n ní ṣe là ń bú wọn. Meanwhile àwa ò bú wọn, à ń pè wọ́n sọ́nà tó tọ́ ni nítorí pé kí ni wọ́n pẹ̀lú ẹni tó ba ìlú jẹ́ níwọ̀nba ìgbà tí wọ́n rí òtítọ́ nílẹ̀ tí wọn ò lè sọ. Níwọ̀nba ìgbà tí wọ́n ṣe kíni tí wọ́n ti torí pé àwọn ti jẹ́ dodo tí wọn ò lè sọ dodo. Náà ẹ̀yin èèyàn ọ̀ọ́bí bàbá Wole Soyinka kò dẹ̀ yẹ kó jẹ́ yìí o lọ́mọ wá fi ṣẹ̀ sí àwọ̀rọ̀ báyìí lórí fóònù lórí social media. Mo ní kóòdù èmi gan mọ̀ pé mò ń rán ọmọ sọ. Ẹ̀yin ọmọ Yorùbá tata ẹ̀yin ọmọ kò tún òjìire ẹ̀yin ọmọ kọtẹ́ kì í ṣe ọmọ àlè ẹ̀sìn eléyìí pọ̀ o. Ó ti di ẹ̀mélòó tí ẹ ti rí àwọn ọmọ Yorùbá kí wọ́n call out àwọn àgbààgbà Yíbò kí wọ́n máa insult wọn kó máa fi wọ́n ṣe sí ṣẹlẹ́yà. Ó ti di ẹ̀mélòó tí rẹ̀ ṣẹlẹ̀ ibo ló ti ṣẹlẹ̀ fún wa kárí. Ṣùgbọ́n lọ́jọ́ tòní àwọn ọmọ Yíbò dìde ogun wọ́n dìde ọ̀tẹ̀ sí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Wọ́n láwọn lè kó ẹ̀dá tó dá gbogbo ẹ̀ sílẹ̀. Wọ́n láwọn ni wọ́n rí òtítọ́ tí wọn ò lè sọ. Àbọ̀ wá bá ní títí yíyẹn o bọ̀tẹ́jẹ́ kọ́kọ́ sáré dá àwọn ọmọ Yíbò lò kí tó wá play video kẹ́ wá gbọ́ àwọn nǹkan tẹ́ expect látẹnu àwọn ọmọ Yíbò sí bàbá wa Wole Soyinka àti bàbá Fẹ́mi Falana àti Pastor Láìdé Bákàrè. Ẹ má bínú bí bá ṣe sọ̀rọ̀ èmi gan filẹ̀. Tí àwọn Yorùbá bá kọ̀ tí wọ́n bá ṣe dáadáa kí ló ṣe àwọn Yíbò tí wọn ò lè ṣe? Kí ló mú wọn tí wọn ò lè ṣe? Ṣùgbọ́n ọ̀rọ̀ yóò lè dùn mí. Ẹjọ́ yìí kọ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá nígbà tá a bá ń sọ fún wọn pé ẹ má torí o tẹ fẹ́ jẹ kẹba o tẹ fẹ́ jẹjẹ wọn ò ní gbọ́ wọn ò ní gbà. Òun ló ń fún àwọn Yíbò lórí ọ̀fẹ́ tó fi call out bàbá Wole Soyinka àti bàbá Falana àti Pastor Bakare tí wọ́n wá fi wọ́n ṣe ẹ̀sìn àwọ̀rọ̀ lórí social media. Ẹ jẹ́ àjọ kọ́kọ́ jọ gbọ́ná. Ẹ̀yin tẹ́ bá wò mí for the first time ẹ subscribe sí YouTube channel mi, ẹ tọ notification bell. Ẹ jẹ́ àsáré jọ débẹ̀. Èmi kọ́ mo sọ ẹ̀sìn pọ̀. Èmi ò tiẹ̀ mọ̀ pé tó bá tiẹ̀ ń sọ òkò wọ́n lè sọ bàbá Wole Soyinka náà o. Àfi kó ní kálukú kó lọ ra kótó o kó bẹ̀rẹ̀ sí ní fi dórí. Ó bẹ́tà kó ní kálukú kẹ́ bẹ̀rẹ̀ sí ní lọ ra kótó because ibi tọ́rọ̀ tó wà lẹ̀ ìlọ yìí ìbẹ̀rẹ̀ lẹ máa rí ẹ̀ lè rò pé ẹ o ọ̀wọ́ ayé ti bínú tọ́wọ́ ti faraya tán. Ọ̀rọ̀ tó wà lẹ̀ ti kọjá bẹ́ẹ̀. Everybody gbogbo ẹ̀yin yarí jẹ nídìí ìbàjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní wọ́n Nàìjíríà ẹ tètè lọ ra kótó. Ohun tó lè mú àwọn ọmọ Yíbò tí wọ́n lè sọ òkò fún bàbá Falana àti bàbá Wole Soyinka kò sẹ́ni tí wọ́n ní sọ lóko ní kòrí tatadé dúró yìí. Tẹ́ bá gbọ́ everybody go collect. Everybody go collect. Ẹ jẹ́ sáré jọ gbọ́. Ó yá ẹ gbójú ayọ̀ sókè. Ẹ bá mi wò ẹ bá mi wò. Ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ o ẹ má kánjú o. Ṣẹ́rí nígbà tẹ́ bá wo fídíò yẹn dáàrí kan ẹ wá máa gbọ́ àwọn òbítíbitì kàbìtìkàbìtì àwọn nǹkan tẹ́ ẹ expect àwọn nǹkan tẹ́ ẹ gbọ́ rí. Ẹ jọjọ́ wo la fẹ́ ṣe lè dà? Ṣé bá ṣe fẹ́ máa bá lọ ní ẹ̀yà àgbààgbà ilẹ̀ Yorùbá?
ẹ̀ẹ́dẹ̀ tú òró kẹ́ pé òróró àti ẹ̀dọ̀fóró inú yín kẹ́ tú wà yìí ṣe ẹ̀ sì pọ̀ o ó yá. This Yoruba tribal bigots, all of them are deaf and dumb. Wole Soyinka is a disgrace of a professor. Femi Falana, you are a disgrace of a son. You are a disgrace. You do not deserve to fight for anybody's right. You don't fight for rights. You only fight for the right of your tribal people, sectional fights. Carry your pen and paper, Make you hear this. Ẹgbẹ́ báyìí wà tí ìwé bọ́ ṣe sọ yẹn o, kẹ́ wá gbọ́ o. Soyinka. Tẹ́ bá gbọ́ sí. May they hear it. She get to talk. Hold your pen and paper. Oh yeah. This one pass my ear. Oh, pass tèmi gan. Yoruba, tell your sons, your professors, your pastors to march on the street and do to Tinubu what they did to Jonathan. If they are not cowards, if they are not toothless bulldogs, they will not. A coward will remain a coward. Respect Wole Soyinka, Femi Falana, respect Bakari, my foot. Respect them, say what happen. And they smoke Igbo. Where is Professor Wole Soyinka? Where is Femi Falana today? And where is Pastor Tunde Bakari hiding? Bakari must be hiding. For him to be silent up till now, he must be hiding somewhere. And we would love to know where his hiding place is. These are Yoruba men. Take a look at them. They are pure Yoruba men. I know you don't know anything about them. Some of you know, why most of you do know. Especially if you are politically awoken. You will know what these men stood for before and what they are standing for now. I will explain who these your role models are today. What has become of them suddenly? A liter of fuel was not up to 100 naira when Professor Wole Soyinka, your prof, went on the street to protest against Goodluck Ebele Jonathan. A bag of rice was not close to 15,000 naira per bag when Femi Falana went on the same street to protest against Goodluck Ebele Jonathan. A dollar was not up to 215 naira when Pastor Tunde Bakare went on the same streets to protest against Jonathan. Where are these Yoruba men today? Pastor Tunde Bakare, how much are they selling a bag of rice in your area? Professor Wole Soyinka, how much are you buying a liter of fuel today in that filling station? Femi Falana, how much is a dollar in your area? How much is a Abokiman selling or buying dollar from you? They can no longer speak. They can no longer speak. The same people who occupied Nigeria, they went to Ojota because a bag of rice was just 10,000 naira. They went to Ojota because a dollar was not up to 200 naira. They went to Ojota. A liter of fuel was not up to 110 naira. 110 naira. Maybe I will explain it better. The time I'm talking about, bread, not 200 naira, big one. Big loaf of bread was 200 naira, big family-sized bread. Liter of granite oil, like 5 liters of granite oil, with 800 naira, you will buy liter of granite oil, 5 liters of granite oil. With 2,000 naira, the time I'm talking about, you can cook pot of soup, pot of rice, pot of jollof rice, whatever you are cooking. It is the time I'm talking about. These men protested against Jonathan. According to them, the price of fuel, 100 naira, was too much. Jonathan needs to come back to 65 naira. Guess what? Jonathan brought back the fuel and the move and revert back to subsidy. Where are these Yoruba men today? Nowhere to be found. So the question is, when they protested against Jonathan, did they do what they did during Jonathan because they are human rights activists? If that is the case, who are they now? Yoruba tribal bigots. Wole Soyinka, Femi Falana don't deserve your respect. They are bigots. Pastor Tunde Bakare is a bigot. Tell them to go on the street and protest. I dare Femi Falana to go and protest on the street. Wole Soyinka, I dare you to go on the street and protest against the people. You will not do that because bigotry is written all over you. Bigotry is written all over Soyinka, Femi Falana, and Tunde Bakare. They are deaf and dumb. Yoruba cannot be trusted. Yoruba can never be trusted. They know they talk again. They have sealed their mouth. Professor Wole Soyinka is blind as we speak. Femi Falana is deaf and dumb. Look at this man. See them occupy Nigeria. You must bring it back to 65 naira. But they know they talk again. Femi Falana know they talk again and are deaf and dumb.
They don't have balls. They don't get the balls again. They had balls during Jonathan. They were erected. Once they met Jonathan, they will go on the street. These men occupied Ojota. They occupied Nigeria. They gave Jonathan ultimatum to revert back. Or they will do what? They will burn Nigeria down. Yoruba is chameleon. Yoruba doesn't have human rights. All they have is rights that protect their interests. What serves their interest? I dare them to go and protest. Femi Falana does not deserve my respect. No, I can't respect your type. I can't respect a chameleon. From 2,000 naira a pot of soup you want to cook to 25,000 naira you are not sure of. When it was 2,000, these men stood their ground, called Jonathan King Nebuchadnezzar for daring to make fuel 100 naira. Now fuel is 1,200 naira. These Yoruba tribal bigots, all of them are deaf and dumb. Wole Soyinka is a disgrace of a professor. Femi Falana, you are a disgrace of a son. You are a disgrace. You do not deserve to fight for anybody's right. You don't fight for rights. You only fight for the right of your tribal people. Sectional fights. Lopsided fight. Fight. If it is not my tribal man, that is on the seat of power, I will fight him. Go and fight Tinubu. I dare you. I dare you, Falana. I dare you, Soyinka. Now, Wole Soyinka is hiding. From one interview to another interview. Every day he's talking about P2B. P2B is a fascist. He's a this. He is not supposed to be president. Prof, go on the street and protest, you bigots. Go and protest and leave P2B out of your mouth. Go and do what you did during Jonathan. If you're not a shameless and a disgrace of what professors should stand for. I get these people. They cannot. They are what's it called? Anywhere benefits activists. Why should I respect you? You call yourself a professor. I'm a senior advocate. Look at them. Look at them. What they did to Jonathan cannot forget. They maltreated Jonathan. They humiliated Jonathan. Every pages of newspaper, every minute of the day, Soyinka is writing. What's his name? Bakare is writing. Today Bakare is writing. And Femi Falana, they are having meetings. How come Jonathan will do this? How come Jonathan will do this? But these shameless men, they are hiding their faces now. These Yoruba shameless men are hiding today. What they did to Jonathan, they can't do to Tinubu. Ask them why. Ask these Yoruba men why. Fight good for another region, but for your own region, you know good. Look at how Tinubu plunged people into multidimensional poverty, and these men refuse to say a word. These men refuse to stage a protest. These men refuse to burn Nigeria down the way they threatened to burn the government of Jonathan down if he doesn't do what they want. But where are they today? Nowhere to be found. And you say I should respect Soyinka. I should respect Falana because he's a son. What rubbish son? What useless son? What type of rubbish son? Respect him. The name he has got. What useless name? What type of name does he have? You have a name. Why you fight for people's rights and now you can't speak again? Speak now if you really fight for rights. And you say I should respect them. And they grace. Respect you, say what happened. Respect them at your own peril. They don't deserve any respect. Look, Soyinka is hiding under wardrobe now. All the prices of things, the way things are skyrocketing in Nigeria. This men carry super glue. So they hide it. Close their ear. They don't close their eyes. They know they see again. Their mouth is sealed. But this was not what they stood for when Jonathan was sitting down in Sọko. They almost burned Sọko during Jonathan. Now they pamper Tinubu. Soyinka is pampering Tinubu. Bakare is pampering Tinubu. They are now inside their pots, hiding inside pots. The shameless prof say they bought him pots and spoons. You see Yoruba, I can't trust you people. I fear who don't fear Yoruba. I'm afraid of you people. Respect Femi Falana for what he stood for the new. He has not built any name. Femi Falana, as far as I'm concerned, you do not have any name. You've not built any name. You have only succeeded in building a tribalistic name for yourself. Who will respect you? I don't know what you stand for. When I know what you stand for, I will know where to respect you. But for now, as of today, you do not deserve any respect. No sensible person, no reasonable person will say what Soyinka, Femi Falana, and Bakare did to Jonathan. No sensible person will see this man today and respect them. Now, you do not deserve respect.
What are we going to remember you people for? For being a tribalistic fellow who stood for nothing. You only stood or standing for what interests you, your family, and yourself. You men are shameless, and you're a disgrace to what human rights activists actually stand for. Respect Wole Soyinka, Tunde Bakare, and Falana. Respect to my foot. Never in this life will I respect this type of character. Yeah. Go out and protest. Occupy Nigeria now. I dare you. You can't do it because you are spineless and toothless bulldog. You can only back when your tribal man is not on seats. Shameless Yoruba man. This one struggle. Hey, Baba. Truth take this when this lady talk. Where is Wole Soyinka? Where is Tunde Bakare? Where is Falana? Why are they really quiet? As Nigeria don't want it, so why are they quiet? The silly men, they need to hear this message. They need to hear this message. Now, fuel is 1,200 naira. These Yoruba tribal bigots, all of them are deaf and dumb. Ẹ̀yin bàbá, ó gbẹ̀du tán. Kí ló dé tọ́mọ Yíbò bínú sọ àwọn pípù ìlókò báyìí? Àbí kò sọ wọ́n lóko. Ẹ wo bó ṣe sọ bàbá Wole Soyinka lóko pa. Ẹ wo bó ṣe sọ bàbá Falana lóko pa. Ẹ wo bó ṣe sọ Túndé Bákàrè lóko pa. Oko ipò. Oko ipò. Ẹjọ́ ṣógun láyé ni. Lady K, ṣọ́ra ẹ̀. Ẹ bá bínú jàre bó ti bá wí. Ẹjọ́ ṣé ogun láyé ni. Tó fi wá sọ wọ́n lóko gbàgbàgbàgbàgbàgbà. Owó nìyẹn àṣesílẹ̀. Yorùbá sọ wípé òun làbọ̀ wá bá. Nígbà tá à ń bá gbogbo yín sọ, ṣèbẹ́lẹ́nu wá rò ni. A ní kẹ́ sọ òtítọ́ ọ̀rọ̀. Kẹ́ fight for people's right. Ẹ̀yin tẹ́ lè gbé protest jáde nítorí petrol di 100 naira per litre. 100 naira per litre. Tell lead the protest. Rice di 15,000. Lead the protest. Dollar di 200. Lead the protest. Kí lẹ wá dúró ṣe ń ṣe ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. Òtítọ́ òní ká má sọ òwò. Tó bá jẹ́ pé ti gbọ́ títí wá ní, ọmọ Yíbò ò ní sọ yín lóko pa. Ọmọ Yíbò ò ní wo bàbá Wole Soyinka sùsù. Kó wá fún wọn ládùúgbò oríkì tó tó yìí. Kò tiẹ̀ gbókò yẹn lẹ́yìn ọ̀kan, kò mú ní méjì, kò mú ní mẹ́ta. Oko tó sọ bàbá Wole Soyinka, á fẹ́ tó kò méje o àbí mẹ́sàn. Ó kàn fún wọn ní gbàgbàgbà. Ló kàn sọ wọ́n lóko yẹn. Ẹ̀yin tẹ́ lè ṣe protest nítorí àwọn nǹkan yẹn. Ẹ jẹ́ ká sòótọ́ wọn ọmọ Yorùbá. Ibi tẹ́ bá ti mọ̀ wípé nǹkan ti ṣe wá nílẹ̀ Yorùbá nìyẹn o. Àfi ká bọ́ kúrò lóko ẹrú. Dọ́là di 1,700 plus. Dọ́là lé ní 1,007. Kí lẹ dúró ṣe? Ó yẹ kí bàbá Falana kó ti bá wa pé gbogbo àwọn lọ́ọ̀yà ayé àtàwọn ZAN kó jáde ṣe protest lọ́sẹ̀. Ó yẹ kí bàbá Wole Soyinka kó ti pé gbogbo professor àti tó wà lókè òkun. Lédíkè ṣọ́rẹ̀ o. Ẹ bá bínú mi ò rẹ́rìn mọ́. Gbogbo àwọn professor àtàwọn tó ti wà lókè òkun, àtàwọn tó wà lẹ́nu iṣẹ́, àtàwọn tó ti retire, ó yẹ kí bàbá Wole Soyinka ti bá wa pé gbogbo wọn. Kí gbogbo wọn jáde ṣe protest. Ó yẹ kí pastor Túndé Bákàrè káwọn náà ti pé gbogbo pastor tó wà láyé yìí pátápátá. Àti senior pastor, àti big pastor, kí wọ́n jáde wá ṣe protest o. Òótọ́ bìrọ̀ bí ìsọkúsọ ni, òótọ́ lọmọbìnrin yìí sọ o. Òótọ́ ló sọ o. Ó kàn wá dùn mí ni wípé irú pípè tó pe àwọn àgbààgbà Yorùbá yìí. Àwọn ọmọ Yorùbá ò bá ráwọn Yíbò pè bẹ́ẹ̀. Dàtí sì wípé àwọn Yíbò wọn ò jẹ́ dodo. Kọ́ má lè sọ dodo. Àwọn Yíbò wọn ò gbógun ti ìwà rere. Ní ìlú Nàìjíríà, Yorùbá ló gbógun ti ìwà rere.
tí ó bá sọ wípé good luck ti kú o, ṣùgbọ́n tí gbogbo èèyàn bá dìbò fún ó máa jí padà sáyé wá jẹ president, gbogbo ayé á má dìbò fún sí. Ẹ wo bí ta dé dúró lọ́jọ́ tòní, ẹ wo bí ta bára wa. Òróró yellow keg tó tà ní 25,000 ó di 80,000. Òróró ó di 80,000. Àpò ráìsì tá rà ní 20,000, 22,000. Àpò ráìsì wọ 100,000. Ẹ wo bí ta dé dúró lọ́jọ́ tòní. Ẹ̀yin èèyàn, ṣé bá ṣe máa bá lọ ní? Ẹ wá lọ wo àwọn èèyàn bí wọ́n ṣe commit suicide. Wọ́n send àwọn videos kan sí mi. Mo delete wọn ní lọ́wọ́ eré. Ṣé tẹni tó gun òkè lọ sórí antenna pátápátá tó dẹ̀rẹ̀ bọ́ ni? Mo dẹ̀ wo fídíò yẹn pẹ̀lú orin tó fi sí àdàbí àbíwọ́ o àdàbí àbèrè. Àdàbí àbíwọ́ o àdàbí àbèrè. Ohun tí a gbà lọ́wọ́ yìí àdàbí àbìyí. Gbogbo ẹ̀yà àgbàgbà Nàìjíríà. Mo wo fídíò yẹn báyìí, mo dẹ̀ ń kọrin yẹn, mo dẹ̀ ń pariwo, mo dẹ̀ ń ṣe àdàbí àbíwọ́ àdàbí àbíwọ́ àdàbí àbíwọ́. Mo dẹ̀ gbọ́ nínú àwọn group tó send àwọn fídíò yẹn sí tí mo wà. Nígbà tí mo rá àwọn fídíò yẹn, èèyàn ogo rẹ̀ pé ọ̀tọ̀ làwọn tó lọ àgàrà wọn sínú gbó. Àwọn èèyàn wá para wọn lọ rẹ́kẹrẹ́kẹ́ ní Nàìjíríà nísìn. Àdàbí àbí gbogbo yìí. Àdàbí àbèrè. Ọmọ yìí ló wà bẹ́ẹ̀ ẹ lè jáde sọ̀rọ̀. Àtìgbà tí gbogbo ẹtẹ̀ tí wá dé bó ṣe dé, mi ò rí bàbá Wole Soyinka. Mi ò rí wọn kọ́ bá wa gbẹ́nu sí mic. Bàbá wa Falana. Mi ò tí gbọ́ pé yìí náà ti fi ìkọ́nù halẹ̀ lórí ọ̀rọ̀ bó ṣe lọ yìí o. Mo fẹ́ kí gbogbo yín rántí wípé ọjọ́ kan á jẹ́jọ́ kan àkùkọ máa kọ lẹ́yìn gbogbo yín. Gbogbo ẹ̀yin ṣèkàṣèkà. Ẹ wo àwọn adájọ́ méjèèjì. Ẹ̀yin yẹ́yìn bàbá bá mi share ètò yìí kò ní gùn. Ẹ wo àwọn adájọ́ méjèèjì tí wọ́n sọ wípé Tinubu ló wọlé tí wọ́n swear in àtọkùnrin àtobìnrin. Wọ́n dẹ̀ wọlé lálẹ́, òkú wọn ló gbé jáde láàárọ̀ àwọn méjèèjì. Ẹ wo chief of army staff tí Tinubu fi síbẹ̀. Ó jáde láyé lójijì. Irú ikú wo ló pa wọ́n? Ìjẹ́ gbogbo yín jókòó ẹ̀rọ àròjinlẹ̀ pé ikú tó pa ojúgbà ẹni òwe ló pa mọ́ ni. Ẹ wòye máa lọ́ọ̀yà yẹn, adájọ́ àgbà yẹn, ọkùnrin yẹn, nígbà tí wọ́n send fọ́tò ẹ̀ sí mi. Mo tún ro àròjinlẹ̀, mo tún ṣe kíni, mo tún ní ìmọ̀ kún ìmọ̀ nínú Ọlọ́run ni. Ilé ayé asán. Ẹ jọ̀ọ́, owó táwọn adájọ́ àgbà méjèèjì gbà, ṣé wọ́n ti ná tọ́tọ́ fi kú báyìí? Ṣé wọ́n máa kó sínú pósí wọn? Àwọn tó sọ pé Tinubu ló wọlé tí wọ́n swear in. Ṣé wọ́n máa kó owó yẹn sí inú pósí wọn? Ìbéèrè tí ó fàjà because owó tó gbà wọ́n tí lè lọ tán. Wọ́n tẹ̀ tí lè lọ tí ní báyìí nínú ẹ̀. Ẹ má bínú o. Tí ní báyìí wọ́n tí lè lọ nínú owó yẹn. Àwọn méjèèjì. Iye ọkùnrin yẹn. Wájú orí ẹ̀ bá wájú orí bí wájú orí Jésù. Ṣé ló ń là báyìí tí ó bá ṣe pé YouTube ò kí allow àbá post fídíò wọ. Fọ́tò wọ. Nígbà tó bí àwọn ẹbí ẹ̀ lé àwọn ẹbí ẹ̀ ní kò tẹ̀ yàwó because kò ṣe lálẹ́ àná tó fi wọnú ilé sùn. Àwọn kan dédé gbọ́ ariwo bí sound bí beat. Nígbà tó máa fagídí sílẹ̀kùn, bàbá ti sùn jágbátá sílẹ̀ lẹ̀, ó ti fọ́ orí ẹ̀ báyìí. Ẹ̀jẹ̀ kan ní bí idán. Nígbà tó bá pe colleagues ẹ̀ obìnrin, ìgbé ẹkún ló sọ nílé àwọn yẹn náà táwọn yẹn náà sì gbẹnu sí máìkì tó sunkún. Kí ló dé? Ẹgbẹ́ aṣàkíyèsí ní pé kọ́ bá ìṣẹ̀lẹ̀ sí bàbá. Lọ́ní ó tó ṣẹlẹ̀ sí ìyá náà nìyẹn. Ìyá tí wọ́n ọkọ̀ tẹ ìyá wọn lé ẹ̀gbẹ́ padà ní wọn ò jí mọ́. Àti gbọ́ pé wọ́n fún àwọn ní nǹkan lórí tó bá fún àwọn náà ní nǹkan lórí ni. Wọ́n á ti gbé fídíò jáde. Ẹ bẹ̀rù ikú. Tí èèyàn bá rántí ikú, ó yẹ kó máa ní àròjinlẹ̀ nínú gbogbo nǹkan tó bá ṣe ní gbogbo ojoojúmọ́ ayé ẹ̀. Ó yẹ kó máa ní àròjinlẹ̀. Ibi tẹ́ bá ti gbápá tí ò ṣe gbé gbẹ́sẹ̀ kò ṣe gbé, gbogbo tẹ́ fi èrú kójọ, tẹ́ fi wàhálà kójọ, àti tẹ́ fi ògùn yìí kójọ, ẹ máa fi gbogbo ẹ̀ sáyé lọ ni. Ẹ wá wo ẹ̀ sí awọ́rò tẹ́yìn ṣe ti yí. Ebi kọ́ mo kúkú sọ̀rọ̀. Tó bá tọ́ sẹ́ni gbogbo kò tọ́ sí Wole Soyinka bàbá wa kí wọ́n fi wọ́n ṣẹlẹ́yà lórí internet. But look at it, ṣá lè sọ̀rọ̀ ni.
ṣá lè sọ̀rọ̀ ni nígbà tó jẹ́ pé àwọn ni wọ́n ti lead rally fún irú kan báyìí rí tí wọ́n ṣe protest tí ó dẹ̀ tó yìí rárá. Kò yẹ kí Nàìjíríà kò yẹ kí nǹkan débi tó dé dúró yìí kẹ́ tó tún lead another rally. Ọmọ Yorùbá ẹ jí ẹ má sùn, Yorùbá ẹ jí ẹ má sùn, ẹ lọ máa gbáradì lálàá máa lù kùtùkù àwù. Yorùbá ẹ jí ẹ má sùn. Ṣẹ́rẹ́ ni tó bá lọ sùn ní ìkóríta tá dé dúró yìí tí ẹ bá. Ṣé ti rí tí Samuel Ekpa tó dá lára gbogbo kóòtù tó wà nílé Haúsá pátá ni Samuel Ekpa ti tì pa. Àwọn yàtọ̀ sáwọn atakọ̀ rojọ́ tó jẹ́ pé àwọn bàbá oníbàbá ló kàn ń ṣiṣẹ́ lọ. Samuel Ekpa ò bá anybody rojọ́ ń ṣiṣẹ́ lọ ní pàṣẹpàṣẹ. Yorùbá ẹ jí ẹ má sùn. December 2nd ti dé tán. December 2nd ò tí dé. Gbogbo àwọn justice, gbogbo àwọn lọ́yà tó wà nílẹ̀ Yíbò gbogbo wọn ti fẹ́ sá lọ tán. Because gbogbo kóòtù tó wà nílẹ̀ Yíbò pátápátá ni Samuel Ekpa ti tì pa. Ó ní tó bá ti mú wọn tí wọn ò lọ gbé Nnamdi Kanu padà sí ilẹ̀ Yíbò kò sí kóòtù kankan tó máa open. Wọn ò open kóòtù kankan wọ́n lọ ṣèwádìí. Saga report gan gbé, newspaper gbé. Gbogbo kóòtù tó wà ní ilẹ̀ Yíbò pátápátá ni Samuel Ekpa ti tì pa. Yorùbá, are we ready? Are we set? Tó bá ṣẹlẹ̀ lẹ́yìn, are we ready? Because a fẹ́ bọ́ lóko ẹrú ni. We are not fighting war. We are not against the Nigerian government. Ṣùgbọ́n a fẹ́ gba òmìnira, a fẹ́ dá dúró. A ò lè continue báyìí. Petrol 1,002. Ìjẹgbọ́kọ̀sọ ẹni tí ń pẹ̀ mọ́. Ó ti di mọ́líkì ìyá mi dídì yẹn o. Why tí ìyà bá wa lára mu? Why? Tó jẹ́ pé inú ìyà ló máa ń wọ ọ̀pọ̀lọpọ̀ láti máa dàgbà sí, láti máa bímọ sí, láti máa darúgbó sí. A pariwo petrol 1,002, petrol 1,002. How many days la fi pariwo? Everybody ti gbà fọ́lọ́. Ọlọ́ má jà gbàgbàkúgbà, má jà gba òṣì láyè. Má jà gba ìyà àti ìdààmú àti ìpọ́njú àti ìkorò tó máa bà títí wa jẹ́. Rice 100,000, rice 100,000. This everybody ti gbà fọ́lọ́. Kí ló tún sọ pé wọ́n ẹ jáwọ́. This everybody ti gbà fọ́lọ́. Tí bá wo sùsùsùsù, tí bàtà wo yóò sọ̀rọ̀ nílé ìjẹ bàbá dẹ̀ jọ tó lọ pé bá lẹ ṣe cope. Gbogbo yín dẹ̀ fọwọ́ lẹ́rọ ẹ̀dẹ̀ wò ẹ̀dẹ̀ gbà bẹ́ẹ̀. Ẹ̀dẹ̀ adapt sínú ìyà. Ìyà bá yín lẹ́jẹ̀bú. Gbogbo nǹkan ó worst, ó bàjẹ́ sí lójoojúmọ́, ó korò sí lójoojúmọ́. Ìyà yẹn gorí ìyà every blessed day. Ṣé ló wá dàbí pé wọ́n kàn yí sókè. Ọ̀rọ̀ burúkú tó tẹ̀. Wọ́n kàn yí ìyà yẹn kàn fún volume, ìyà yẹn ní volume. Ó fún ní volume. Tẹ́yìn ọba ti wá pariwo oṣù kan oṣù méjì. Ó ti tán. Ẹ̀dẹ̀ ya ti gbà fọ́lọ́. Tí kìí dẹ̀ ṣe pé owó yẹn wà tẹ́ máa fi rà. Àwọn country mi wà. Kò dé level tó dé fún wa ní Nàìjíríà. Tó jẹ́ pé gbogbo àwọn onílù ló máa bọ́ síta. Tó bá wá solution. Ṣùgbọ́n èyí ò fẹ́ kú. Ṣùgbọ́n ẹ̀wẹ̀ tó bá kú fún yín Nàìjíríà. Èyí ò fẹ́ kú. Bí o lè wá kú fẹ́yàn kan ṣayé, wà kú sínú ìyà. O kú fẹ́yàn ṣayé. O wà nínú ìyà. Àwọn ìjọba Nàìjíríà ń gbádùn. Ìwọ wà nínú ìyà. Ṣé o ti kú sára? O ti dòkú ayé already. O ti dòkú ayé, of course. Wọ́n máa ní èmi kẹ́ ẹ máa forí mi pamọ́, forí ẹ pamọ́ sínú ìyà. Òṣì, ìpọ́njú, ìdààmú, wàhálà. Èmi kẹ́ ọmọ ọlọ́mọ ni mi ò lè wá kú. O ti kú sára already. Nigeria politician ti sọ ẹ́ di òkú ayé. Wọ́n ti sọ ẹ́ di ẹni ìbànújẹ́ sínú ayé. Wọ́n ti sọ ẹ́ di ìdàkudà sínú ayé. O ti dòkú already. O ti dòkú because o tó ṣe so many people nìyẹn. Tó bá ní kẹ́ jáde fún protest ẹ bá gbé ibi kẹ́ ọmọ ọlọ́mọ ni mi ò lẹ́bí mi ò lára. Kí ló pàwọ́ ẹbí àtàrẹ tó fi lẹ́bí tó fi lára? Ṣebí ó ṣí àti ìyà ni. Ṣebí ìyà ló pàwọ́ ẹbí ẹ ló fi sọ̀rọ̀ ẹ̀dọ̀ ọmọ tí ò lẹ́bí tí ò lára tí ò lè níyàn. Táwọn ẹbí ẹ bá rí ṣe ni tí wọ́n fúnra rẹ̀ rí ṣe ni wà lẹ́bí wà lára. Bó o bá wẹ́bí lọ ẹbí àwa ẹ̀ wá. Nítorí wọ́n mọ̀ pé kí ni ògbédádé ó wà lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n ogun Nàìjíríà ó ti pa ẹ́ sára, ó ti sọ dòkú ayé. Ó ti dòkú Èkó. Owó ní òjò lẹ́bí ní òjò lára ló ṣe lè lọ fight fún right ẹ. Ẹ wo ẹnu lẹ wo ẹnu ọkọ. Ẹ wo bí tí nǹkan ṣe lọ. Ṣe rí tó bá wù yìí,
ẹ lọ máa get ready tó bá wù yẹn máa get ready ní ìtẹ́ bá ti gbọ́ pé àwọn Biafra ti gbé kẹ́yìn náà má tètè gbé December 2 ti dé tán kò pọ̀ ṣùgbọ́n àwọn tí lọ́ọ́ máa shut down gbogbo Nàìjíríà we shall see ohun tó lè mú wọn tí wọ́n lè shut down gbogbo court wípé àfi tó bá gbé Nnamdi Kanu wá tó bá wá ṣe ìdájọ́ ẹ̀ ní ìlú àwọn tó sọ pé bẹ́ẹ̀ ló ti ń pa àwọn èèyàn ló ti terrorize àwọn èèyàn nìkan ló kù tó lè mú gbogbo àwọn judge tí wọ́n lè sá lọ ṣẹ́rí àwọn ọmọ Samepa ọ̀dà ni wọ́n retí ọ̀dà ni kọ́dẹ̀ bá wọn gẹ́ẹ̀tì owó èlò provisions tó gbáski bíi mílò bọ́bìtà àti milk pick milk abọ́ládíà milk kọ́ bá wọn gẹ́ẹ̀tì ẹ̀ àwọn rẹ́dì ẹ̀yin Yorùbá ẹ̀yin náà ẹ lọ ṣe kíni ẹ lọ tún ṣòkòtò yín so ṣẹ́rí tí a bá fi continue báyìí wọ next year ó bá bad gan ẹ wá ra aṣọ ẹ jọ ẹ bá wo pé mi ò display àwọn aṣọ léèrè I'm just a little bit tired but by God's grace lágbára Ọlọ́run next show mo bá display ọjà so ẹ wá ra aṣọ ẹ wò aṣọ kún bẹ̀yẹ owó kan ṣe lọ́kẹ́lẹ̀ wá ní ọwọ́ mi ò lè kójú báyìí lọ ẹ̀yin náà wá dúró tí mo kó sọ́wọ́ ẹ wá ra aṣọ mo láwọn long gown mo láwọn búbù mo láwọn 3/4 mo dẹ̀ láwọn ṣòkòtò àtẹ̀wò ẹ wò ṣé ti ojú kò padà ṣé ti ládùúgbò tí mo kó sọ́wọ́ ìtọ́wọ́ mi lẹ́kọ̀ọ́ nìyẹn ọjà ṣì wà ọjà pọ̀ o ẹ wá rajà ìṣàánú mi rẹ̀ níjẹ gbèsè o ẹ wá bá mi ra aṣọ o ẹ wá bá mi ra aṣọ o ẹ wá bá mi ra aṣọ o mo lọ́jà báwo bọ́jà mi ti tán o mo ṣì láwọn fine cloth àwọn fine ones mo ní wọ ṣe ti another set bí mo tún lọ kó wáì ṣe ti rí báyìí these another ones ṣe ti rí kò sílẹ̀ ní tí mo ṣó lẹ́ẹ̀kan kò sílẹ̀ bẹ́ẹ̀ kò dẹ̀ sílẹ̀ náà bẹ́ẹ̀ eléyìí sì ṣòkòtò àtẹ̀wò ni àtàwọn kaftan lóríṣiríṣi tó fàn ẹ wá bá mi ra aṣọ ẹjọ ẹ ṣàánú mi o ẹ ní sórí burúkú ayé yóò ní bàjẹ́ o ẹ ní mọ̀ ṣe ẹ ní mọ̀ yẹ ẹ ní mọ̀ bànújẹ́ ẹ ní gbọ́mọ gbé ẹ ní gbọ́mọ sí ẹ wá bá mi ra aṣọ o ẹ ṣàánú mi mo bẹ̀bẹ̀ ni ẹ wá bá mi rajà ẹ jọ ojú òní tìyì ẹ ní ṣe lásán ayọ̀ yóò ní bànújẹ́ wá ra aṣọ ọdún sílẹ̀ àwọn aṣọ tó yẹ kó tẹ bá wọ níjọ́ Christmas báyìí bó já sàlátù lẹ wọ́wọ́ bó jẹ́ church lẹ wọ́wọ́ bó jẹ́ get together party ẹ mọ̀ pé during December àwọn èèyàn máa ń ṣe get together wọ́n máa ń ṣe end of the year party lóríṣiríṣi tí ẹ bá wo àwọn aṣọ mi wọ bẹ̀ Ọlọ́run bá gbọ́ wọ́n á mọ̀ pa aṣọ lẹ̀wọ̀ sọ́rùn ẹ ṣábà mi wá jewelries níwọ̀nba tó wà pa gidi ṣe wá rí bàtà àti báàgì yìí let's go there ni bó jẹ́rú apple báàgì mi yìí lẹ bá fi lò ẹ wọ pátí o ẹ pé báàgì mi yàtọ̀ sí tí mo bá ń ṣòye ó jẹ́rú eléyìí ni pátí ti yá nìyẹn bákan náà dẹ̀ ni product iléeṣẹ́ TL natural herbal fún gbogbo ẹ̀yin tẹ́ bá nílò oògùn jẹ̀díjẹ̀dí ẹ nílò oògùn diabetes ẹ nílò oògùn máa pàwọ́ àsìkò tútù làwà yóò ẹ̀yin dádì mi ẹ̀jọ̀ ẹ má dán lára yé ẹ̀jọ̀ má jẹ́ kọ́kọ́ máa ṣe lipton tea fún yín ẹ̀yin gbẹ fún wọn lómi kí ló máa ti pe kiri àgbọ́màgbẹ́ ẹ fún wọn lómi àgbọ́màgbẹ́ mu ẹ fún wọn ní tíì tí ó lẹ́lẹ́gbẹ́ ẹ fún wọn mú lórí bed ẹ jìwọ́ ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta tẹ́ bá fi jìwọ́ bí ẹ̀ máa rò òtútù máa disappear ẹ̀yin go ní fìlì ẹ̀ mọ́ bí ò ní fìlì ẹ̀ mọ́ and mo fọwọ́ ẹ̀ sọ̀yà wípé gbogbo product yẹn ẹ trust me bí mo ṣe polówó ẹ̀ fún yín bẹ́ẹ̀ lẹ ṣe máa bá nínú èpè nínú àdúrà máa fi kọ́ ránṣẹ́ sí Lady K bí o bá wọ polówó ọjà tí ò dá that is why kò sí product tí mo polówó tí mi ò lò kò sí màá lò tó bá jọba ìtàwọn boys mi lè lò they will also use it èyí tí báyìí pé mi ò lè lò bẹ́ẹ̀ màá fún yàn pé bá mi gbọ́ ṣẹ̀wò tí bá bá fi fún èèyàn bíi mẹ́ta màá gbọ́ nǹkan tó máa sọ fún mi nípa ẹ̀ irú bá power yẹn sì mo fẹ́ gbọ́ mi mo lè gbà ẹ lówó ẹ jẹ́ kí mo bó ṣe rí mo fún àwọn èèyàn wọ́n dẹ̀ pè mí yàtọ̀ sí ìyàwó èèyàn tuntun ti rà tó ti sọ pé Lady K eléyìí tún yàtọ̀ ẹjọ́ kí ló fi ṣe àwọn àgúnmu yẹn mo láwọn nǹkan lẹ̀ wa náà ni wọ́n lò tí wọ́n fi ṣe wọ́n gbogbo àwọn tíyàwó wọn ti fẹ́ sá lọ gbogbo ẹni tíyàwó ẹ ti fẹ́ sá lọ tí kì í ṣe èèyàn mẹ́ta lórí bíbá lòpọ̀ tí ò ṣe ara ẹ̀ mọ́ tí wọ́n dẹ̀ ṣe kíni tí wọ́n padà wá dúpẹ́ lọ́wọ́ mi mo ti rẹ́ tó ti fún mi ní gift rí nítorí pé mo ṣe kíni mo polówó product TL natural herbal fún wọn tí wọ́n dẹ̀ lò tí wọ́n dẹ̀ bá bẹ́ẹ̀ tí wọ́n gbádùn ara wọn dáadáa tí wọ́n kúrò nínú àwọn bọ̀dá sáré wọlé kó sáré jáde tí wọ́n kúrò nínú sẹ́ẹ̀tì nínú àwọn sẹ́ẹ̀tì yẹn so gbogbo ẹ̀yin dáàdì ẹ̀yin mọ́mí ẹ̀yin dẹ̀ tètè wá ṣe kíni ẹ tètè wá ọ́dà títí yín
kẹ́ tètè lò irú èyí tẹ́ lọ lé fọ́dún ẹ lè order bọ̀ ẹ lò so ẹ pè mí kí fún yín ní phone number àwọn ojú òní tiwa o ẹ jọ̀ọ́ ẹ lò bí òní gbà ṣe wá ṣe o bó ṣe jẹ́ nìyẹn lẹ́yìn yẹn gba ìta bá fẹ́ lo body cream tó da product iléeṣẹ́ tí ọ̀dà ṣọ́ra àbá náà ni mò ń lò mo ní TL Dadari Skin Cure, that is the product I'm using also and all their product is very good, very very good product yẹn kó tẹ́ bá ti ń lò òun lè máa design àti máa lò. That is why I don't change my body cream láti 4 years going to 5 years báyìí sí tí mo dẹ̀ ń lò tí mo dẹ̀ ń polówó ẹ̀ torí mo rí ṣe a lot of people ti gbé advert wá fún mi body cream mo reject ẹ̀ pé no mi ò ṣe èèyàn bẹ́ẹ̀ nǹkan tí mo ń lò òun ni màá polówó mi wàá lè bá ti torí pé ẹgbẹ́ mi wọ́n ọ̀wọ́ body yẹn ṣe rí kẹwàá ní alẹ́ ní kéde ọba mi polówó ọjà pẹ̀lú skin yìí no I'm not the type so ẹ pè mí kí fún phone number gbogbo ẹ̀yin tẹ́ bá tún wá fẹ́ ra anything spiritual items ẹ ní àwọn perf àwọn ọṣẹ oyin gidi àti òróró wọlé òróró ìjọ ẹ̀yọ́ ọmọ Celestia mo ní òróró ìjọ original tẹlifíṣàn anointing oil mo ní tó ṣe é mu ó ṣe é lò fún body cream ẹ̀yin tẹ́ bá like òróró ìjọ ẹ̀yọ́ ọmọ Celeba ti understand òróró ìjọ gidi mo ní lọ́wọ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ẹ gbá mi láago ẹ bá gbàgbé láti subscribe sí YouTube channel wa ẹ̀yin tẹ́ bá ní 1 or 2 things tẹ́ fẹ́ discuss pẹ̀lú mi WhatsApp number mi nìyẹn wá ìjọ ẹ bá wa ṣí ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ ẹ jẹ́ kó gbọ́ eléyìí tó bá jẹ́ pé Lady K ló sọ sí wá ní ẹ̀yin ọmọ Yorùbá lóríire wá bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi àbí tó bá jẹ́ ọkọ̀ ọdún wa ló sọ wá ti ṣé bá ṣe fẹ́ gba Yorùbá nation náà ní kó máa insult nígbà tá a bá rò títọ́ lẹ̀ tá a bá lè sọ ṣe báwọn ará tá a dẹ̀ sọ wọ́n wá bá yín sọ níṣọ ẹ̀sí àti àbùkù ẹ wá lawọ́ yín ẹ fomi lò ó ìṣọ́kiri o bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣé gan mo dúpẹ́ ó dàbọ̀.